ó mà ṣe o sẹ́nẹ́tọ̀ Ibrahim kú lójijì. ọ̀kan nínú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ilé wa tẹ́lẹ̀ sẹ́nẹ́tọ̀ Rafiu Ibrahim la gbọ́ pé ó kú lójijì lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin ọdún 2024 yìí lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gọ́ta 57 lókè èèpẹ̀. ìròyìn tó tẹ Aláròyé lọ́wọ́ ni pé kò sí ohun tó ṣe ọkùnrin náà ṣùgbọ́n ó kàn ṣe àìsàn ráńpẹ́ ni. òjijì ni wọ́n ní ọkàn ọkùnrin náà dáṣẹ́ sílẹ̀ tó sì kú. sẹ́nẹ́tọ̀ Rafiu Ibrahim tó jẹ́ ọmọ bíbí Òjòkú ní gúúsù ìpínlẹ̀ Kwara yìí ti fìgbà kan jẹ́ ọ̀kan lára àwọn aṣòfin nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá. wọ́n ní ilé ìwòsàn kan ló kú sí nílùú Àbújá báyìí. òwúyẹ́ kan sọ pé láti ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá ni ara olóṣèlú yìí kò ti yá ṣùgbọ́n tí wọn ò pariwo rẹ̀ síta. ó díje fúnpò sẹ́nẹ́tọ̀ fún sáà kejì lọ́dún 2023 ṣùgbọ́n tó fìdí rẹmi tí ipò náà sì já mọ́ ojúgbà rẹ̀ ìyẹn sẹ́nẹ́tọ̀ Lọlá Ashiru lọ́wọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.